ilé ẹ fi tọ́mọ ire níyòwò palẹ̀ o Àmọ̀tẹ́kùn tẹ́ gbé kalẹ̀ Àmọ̀tẹ́kùn tẹ́ fi lọlẹ̀ àwọn gómìnà ló dalẹ̀ ẹ wá ilé ẹ fi tọ́mọ ire níyòwò Àmọ̀tẹ́kùn tẹ́ gbé kalẹ̀ Àmọ̀tẹ́kùn tẹ́ fi lọlẹ̀ àwọn gómìnà ló dalẹ̀ ẹ wá. Tàbá ń sọ fún wọn àwọn gómìnà yìí yóò ṣe tí wá bẹ fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ní yòrò kò sí Àmọ̀tẹ́kùn tẹ́ gbé kalẹ̀ àwọn gómìnà ló dalẹ̀ ẹ wá. Ire níyòwò Àmọ̀tẹ́kùn tẹ́ gbé kalẹ̀ Àmọ̀tẹ́kùn tẹ́ fi lọlẹ̀ àwọn gómìnà ló dalẹ̀ ẹ wá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ológbò tí ò gbélé mọ́ ni wọ́n pè lẹ́hànà adádóró lówó ẹ̀ tí ń gbó ni wọ́n ń pè ní dìbò lóge asọ̀rọ̀ mẹ́sọ̀tàná ó ní nítorí ẹni tí ń sọ̀rọ̀ àná lónìí ọ̀yáwèrè ntọkọjú sẹ́nìkan èmi lọ́kọ sọ́mọ ẹlòmíì bẹ́ẹ̀ lo dòdò láyé rè mo tún kí gbogbo Yorùbá ọmọ Odùduwà mo kí apá akó àtẹnumọ́ mo sì kí apá akó àṣeyọrí ìṣó àtẹnumọ́ràn kì í jóná àgbàlagbà òní tàárọ̀ ọ̀dí kọ́mọ funfun bẹ́lẹ̀ǹtakùn ọ̀bá yé pààrọ̀ ibi tọ́ràn wú sí owó ẹ̀ òní sálẹ̀ ìnigbọ̀n bọ́wọ́ òsùnlẹ̀ tí ò sun ẹnu tí ò sì sunú ẹ̀ wo ẹni tí ń jẹun gbọ́dọ̀ yó dandan mo kí a kú oríire tàmọ̀tẹ́kùn tá a ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2020 abáwọn gómìnà wa nílẹ̀ Yorùbá yọ̀ a sì kí wọn kú àṣeyọrí ṣé yìnyínyìn ká ni ó lè ṣe mí bó tiẹ̀ jẹ́ pé tìpá ti kúùkù tìpẹ́ tìrantìràn ń dán ńlá fi rú Àmọ̀tẹ́kùn mọ́ wọn lẹ́sọ̀ torí pé kì í ṣe dídùn inú wọn ṣùgbọ́n ó wù wọ́n kò wù wọ́n wọn ò ní choice ariwo wá pọ̀ dùn tí wọ́n lè kọ́ tí ikọ́ sí ẹni tí ń pè ọ́ dákẹ́ bọ̀ bá ń gbọ́ àgbọ̀ya etí ìrì ọkàn wulẹ̀ dín ní èyí ti wáyé ó ti wáyé náà o bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ń ta lérò ni wọ́n gbé kalẹ̀ ó sì lè padà di ń tá a fẹ́ gan-an èyí tí wọ́n gbé kalẹ̀ yìí ni ká kọ́kọ́ bomirin náà ẹgbẹ́ aṣọwọ́pọ̀ ká gbárùkù tí ìdí nìyí tí gbogbo ọmọ Yorùbá ṣe gbọ́dọ̀ ṣọwọ́pọ̀ pẹ̀lú wọn láti ṣe àṣeyege mọ́tínìwò àgbò mọ́rí ẹ̀mọ́ ti rí ń tajà o òkèlè tó bọ́ sẹ́nu abọ́lárìn wá ti wọgbọ́ àwòrán owó kan ti ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn náà bọ̀tì àjẹrí ọ̀tá lọ́nà kan ọ̀tá jẹrí wa lọ́nà kejì ṣerú Àmọ̀tẹ́kùn tá a béèrè ni wọ́n fún wa ìjẹ́rú èyí tó yẹ wá la rí ṣerú èyí tá a kò ń gbẹ fún òun náà ni wọ́n fi rẹ̀ wá ló ń gbẹ ṣé yóò ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe ìjọ́dùn máwọn gómìnà wa ń nú àbí wọ́n ṣe é ní tìpátìkóòkù tí mọ̀mọ́rin fi kíra fún Ṣàngó sí àkókò òjòyè Àmọ̀tẹ́kùn kò ní sàdúnmọ́jọyè ẹnu mi ọ̀ká yóò lọ ṣé kò ní pé wa pé kí wọ́n má wọlé dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ rárá níjó bí wọ́n ṣe dá a kalẹ̀ yìí tọ́jẹ́ ajá agbómọ̀ lẹ́yìn ìdí ni pé májá ò bá léyìn kí ni tó fẹ́ fi sọdẹ irú Àmọ̀tẹ́kùn ìwo làwọn wá gan kí ni ìdí tá a fi ń béèrè fún Àmọ̀tẹ́kùn iṣẹ́ ìwo la fẹ́ kí Àmọ̀tẹ́kùn wa ó ṣe sí Àmọ̀tẹ́kùn tiwa làwọn gómìnà wọ̀nyí gbé kalẹ̀ bí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ àní pọ̀ sókè rajà ǹjẹ́ àní tẹ̀síwájú pẹ̀lú àwọn ọdẹ àti fìjìláńtì wa ká pè é ní operation Fọ̀lúmọ́ ìdí ni pé mo béèrè àwọn ìbéèrè kan nínú Àmọ̀tẹ́kùn àkọ́kọ́ tí mo ṣe kọjá lọ ọ̀pọ̀ ìbéèrè tí ń fẹ́ ìdáhùn kí ló dé táwọn gómìnà wa ṣe é lórí ẹ̀gẹ́ẹ̀dẹ́ what doing well lè bó wí èwo ni ká tan ni síjà ẹkùn káwa kó ọrùn ṣiṣẹ́ dàsákò ẹni Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ èwo ni tafẹ́ ajẹmọ́fì ayó tí fúnni lóko ìdí ọ̀pẹ́ ro Gbóyèga Oyètọ́lá ò lọ Dàpọ̀ Abíọ́dún ò débẹ̀ Babájídé Sanwó-Olú ò yọjú kò sí ẹ́skúùsì tí wọ́n lè mú wá tọ́jẹ̀ ní o kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ kí ni wọn ò bá máa ṣe tó ju ètò ààbò ilẹ̀ Yorùbá lọ ètò ààbò ará ìlú tó dìbò yàn wọ́n sípò dọ́sẹ́tmẹ̀nì pé téèyàn bá ti jẹ gómìnà ó ti ju gbogbo ayé lọ kò sí rẹ́spẹ̀tì kankan fún wa látọ̀dọ̀ àwọn gómìnà tá a dìbò yàn
tí kì í ṣe fámìlì wọn ló dìbò yàn wọ́n síbẹ̀ torí gbàjẹ́ ń sinmi ni wọ́n fi operation àmọ̀tẹ́kùn yìí ṣe ṣẹ̀ṣì mọ̀ wípé mo bẹ̀rẹ̀ nínú part 1 tí mo ṣe pé ṣé kò sí ẹ̀yà mẹ́rin nínú àmọ̀tẹ́kùn pé ṣé 100% ọmọ Yorùbá ni gbogbo wọn. mo láǹfààní àti sọ fún wọn ọmọ Yorùbá tí ń gbọ́ mi pé Fúlàní ń bẹ láàrin wọn, Haúsá ń bẹ láàrin wọn. ìyẹn ni wọ́n fi ọkàn Buhari balẹ̀. ṣe mọ̀ wípé Buhari sọ́mọ̀nà àwọn gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà lókù ọjọ́ kan tí wọ́n fi àmọ̀tẹ́kùn lọ́lẹ̀ tí wọ́n fi rán Fáyẹmí nìkan rèé sojú wọn. àbí ọmọ náà là ń rán sí náà ẹni ó mojú ògún nípa Benin rè. Fáyẹmí ni ẹrú Fúlàní láti ilẹ̀. òun ló jẹ́ kó yé Buhari pé àwọn ọmọ ní jẹ́ kí àmọ̀tẹ́kùn yìí ó lágbára, àwọn kan fẹ́ fi tu àwọn èèyàn lójú ni because ó hàn nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ lọ́ńtì. ó ní ntí àwọn èèyàn ń fẹ́ làwọn ṣe fún wọn, kì í ṣe tí àwọn gangan fẹ́ tàbí nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wa. ṣe é rojú ayé Yorùbá lóde o. wọ́n gba agbára lọ́wọ́ àmọ̀tẹ́kùn, wọ́n ṣe é fún wa ní sàgbẹ̀ lójú yọ̀yọ̀. ajá ìbò da ọkà ti ṣọdẹ. ṣé pírẹsidẹ́ǹtì ò gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀ ni? then why tó tún fi ránṣẹ́ sí wọn? wọ́n ti ẹ̀ tún ní IG ló ní kí wọ́n wá. ṣé inspector general police ò gbọ́ nípa rẹ̀ tẹ́lẹ̀? why tó tún fẹ́ ránṣẹ́ pé àwọn gómìnà wa? àbí ẹ̀rù wa ń ba àwọn ará Òkè Ọya? ṣé wọ́n sọmọ gómìnà Kánò? ṣé wọ́n sọmọ Gàdújẹ? ṣé wọ́n sọmọ gómìnà Kaduna? gbogbo ìpínlẹ̀ tó ní sàríà pólíìsì lókè Ọya ṣèjọba àpapọ̀ sọmọ wọn àbí ọ̀sẹ́yàmí lókè Ọya ni? ta ló ṣépè fúnra Yorùbá gan? àfọmọ àparò Fúlàní sábẹ́ à ń gbé ka ayékáyé tí Yorùbá ò rí jẹ lókè Ọya. Operation Àmọ̀tẹ́kùn, the concept is fantastic but àgbá òfìfo lásán ni. orúkọ lọ́kàn gbélérí bíi háràhárà, orúkọ àti lógò lọ́ba àyàn lẹ́rù. Àmọ̀tẹ́kùn èyí ò lè mú tata àfi bí wọ́n bá ṣe àtúnṣe rẹ̀ because bó làmọ̀tẹ́kùn ìbáṣe dùn tó ká láwọn ọdẹ ìgbélẹ̀ OPC fìjìláńtì pẹ̀lú Àgbẹ̀kọ̀yà ẹnìkan ní ń bẹ láàrin wọn. ẹ̀sùrò dì bí iṣu mẹ́ta ní iṣu mẹ́ta òṣòro dì bí ọsàn mẹ́ta, ọsàn mẹ́ta òṣòro dì bí àgbálùmọ̀ mẹ́ta, àgbálùmọ̀ mẹ́ta òṣòro dì bí ẹyin mẹ́ta, ẹyin mẹ́ta ò wá ṣòro dì bí ẹyin mẹ́ta, ẹyin mẹ́ta òṣòro dì bí àwùsá mẹ́ta. ọ̀rọ̀ gbé wa dóríta mẹ́ta nǹkan yan àwọn gómìnà wa ló yí dánlé ẹ̀. anyway àti lọ́ǹchì àmọ̀tẹ́kùn lọ́jọ́ Thursday ọjọ́ 9 oṣù kínní ọdún 2020. mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí pé kú àṣeyọrí ẹ̀sìn kú àṣeyege àbí àbánidì òtítọ́ ojú ni kì í jẹ́ kó wáyé. ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ní dìbò ìsẹ́pẹ́ lòdù ọ̀dàrọ̀ gidigba tàbátì mọ̀ràn ní dòfin òfin ní dídà ìdà òfin ní dòkè mọ kéré ó ti bẹ gbogbo ayé takọtabo ẹ̀là fi pé nobody is above law. òwe tí ò múlẹ̀ Yorùbá nìyẹn o, òwe tí ò múlẹ̀ ní Nàìjíríà nìyẹn o because Fulanis are above the law. ohunkóhun tí Fúlàní bá ṣe àṣegbé ni. concept Àmọ̀tẹ́kùn dáa gidi gan bàtì foundation tí wọ́n gbé ilé ọ̀fẹsẹ̀ mọ́lẹ̀ ọmẹ́hẹ̀ omi tí ó ẹrù amókun ẹ̀sìn rèé ọ̀dọ̀ àwọn gómìnà wa ló ti wọ́ wá. àwọn ni wọ́n ń tanra wọn tí wọ́n lérò pé àwọn ń tan àwa. gbogbo ń tẹ gbábẹ́ ọ̀dọ̀dọ̀ sí nìyí kedere ní lójú àjà. àwọn gómìnà ilẹ̀ Yorùbá ti tà wá nítorí àtẹnujẹ excluding Rotimi Akeredolu àti engineer Ṣèyí Mákindé. Káyọ̀dé Fáyẹmí ni brain boss olódorí concept yẹn kodo because ó ti ta sóòlù ẹ̀ fún Fúlàní tipẹ́tipẹ́. Babájídé Sanwó-Olú ò ní choice, Dàpọ̀ Abíọ́dún ọ̀lọ́pṣàn kí mẹ́sàlá ìdásí ní ti Gbóyèga Oyètọ́lá. àwọn mẹ́tẹ̀ẹ̀ta òfin tó lè jí ọba dáìsí ambition Bọ́lá Ahmed Tinubu ní 2023. Káyọ̀dé Fáyẹmí fẹ́ du president fúnra ẹ̀. ẹ̀ṣẹ̀ wo ni mẹ̀kúnnù ìlú sẹ̀yìn tó bẹ́ẹ̀? wọ́n dìbò yàn yín ẹ̀ tún lè dìfẹ́ǹdì wọn. ẹ fẹ́ fi ẹ̀mí àwọn èèyàn wa tayò lásán. mo bẹ̀rẹ̀ wípé ṣé kìí ṣe pé wọ́n kàn fẹ́ fi àwọn èèyàn wa rúgbó kí wọ́n tì wọ́n sí free kí wọ́n yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn. Ọlọ́run ọba mi ń gbọ́ bó ṣe rí nìyẹn.
wọ́n kàn fẹ́ fi mẹ́nu ayé kò lára ní Àmọ̀tẹ́kùn ò fi ẹsẹ̀ ẹ̀yìn délẹ̀ yàtọ̀ sí pé wọ́n lè scrap ẹ̀ at any time. Ọwọ́ federal government ni wọ́n gbé e sí, state government ni yóò mọ finance rẹ̀. Ọlọ́pàá àti civil defence ní control wọn. OPC fìjìláńtì tó bá wà láàrin wọn ò lè gbébọn dání, àwọn ni wọ́n sì máa tì sínú igbó bí aṣọ́gbó. Bí wọ́n bá wá afurasí nǹkan kan àbí wọ́n kẹ́fìn nǹkan kan níbì kan, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ rí pé àwọn civil defence àti àwọn ọlọ́pàá tó jókòó kalẹ̀ síbì kan làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tó wá lọ. My first question, kí wọ́n tó lọ kí wọ́n tó bọ̀, táwọn wọ̀nyẹn bá ti kúrò níbi tí wọ́n ti rí wọn ń kọ́, àbí wọ́n fi ọwọ́ lásán báyàn tó gbé kí 47 jà. Ìbéèrè kejì tí mo fẹ́ káwọn gómìnà wọ yára dá mi lóhùn, báwọn tó ń bá kúnná ìbọn fún wọn ń kọ́, tí wọn ò ráàyè délé lọ rojọ́. Kìnìún sí àwọn ọlọ́pàá àti civil defence nínú Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá, ẹ dákun torí Ọlọ́run. Sọlọ́pàá àti civil defence ń bẹ láàrin àwọn Hisba police ní nọ́ọ̀tì, because bẹ́ẹ̀ bá dé Kano ṣe dé Sokoto dé Kaduna, Hisba police wà effective. Wọ́n ní mọ́tò, wọ́n ní uniform, kódà wọ́n ní ìtìjú ọlọ́pàá Nàìjíríà gan lọ. Wọ́n ń gbé ìbọn dání, civil defence ò sí ńbẹ̀, ọlọ́pàá ò sí níbẹ̀, sọ́jà ò sí láàrin wọn. Kódà wọ́n tún arrest ọlọ́pàá Nàìjíríà. Sharia police ń ṣiṣẹ́ lókè ọya, kò sọ́lọ́pàá kò sí civil defence láàrin wọn. Kí wàá lọ̀bọ́ fi sorí tìǹà kí ó ṣe wáyé táwọn OPC Àgbẹ̀kọ̀yà fìjìláńtì àtàwọn ọdẹ tiwa ò lè gbébọn dání, sáwọn gómìnà wa ò lè dánú rò ni, ṣé wọn ò lè dáṣe pa? Ṣé lóòótọ́ ni pé ọ̀lẹ olè ni wọ́n? Torí bẹ́ẹ̀nu bá ti jẹ ojú àtì pé wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo mọ́. Wọ́n ti torí àṣàrò ta ogún ìgbé wọn. Ǹdé ni pé ó yà mí lẹ́nu pé bó lẹ́nu wọn ṣe kò tẹ́lẹ̀, àbí ntí ò ṣe ní rí akèépó tó dé. Ìjàpá bú òkèlè ọmọ ẹ̀ lanu, ó ní ọgbọ́n bẹ́ẹ̀ mi rí. Àṣìlẹ́gùn ẹlẹ́wẹ̀ tó dìbò rẹ́mọ̀, ìsìnkú gbàgbé ẹsẹ̀ ijó ọ̀jẹ̀ tànàbì tí ń ṣe lọ́wọ́ ni. Káyọ̀dé Fáyẹmí olórí ọ̀dàlẹ̀ ni. Ọ̀gá Dàpọ̀ Abíọ́dún kò ṣekú kọ sẹ́yẹ lóhùn. Gbóyèga Oyètọ́lá àti Babájídé Sanwó-Olú wọn ò ní ẹ́fà ṣe nǹkan tó lè tako Fúlàní àtẹgbẹ́ òṣèlú APC. Rotimi Akeredolu àti Ṣèyí Mákindé nìkan ní ṣe tiwa. Àṣírí tó ṣókùnkùn lèmi Àkàndá fẹ́ tú. Ṣé mo rí lé mo róde kì í jẹun àwùjọ tì? Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò, irun mọlẹ̀ ìpadàbọ̀ Ọ̀rànmíyàn, mo lè gbé eégún lójú, mo lè tò sàláyà. Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀, yẹmẹyẹmẹ gbẹ́kẹ́, ọ̀rọ̀ ń kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀. Àkàndá mo ti dàkúkọ́ gàgàrà, mo gorí èrègbọ́n rèé létọ́, ojú tó lé ojú tó kọ. Àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin tí mo pè lọ́dàlẹ̀ wọ́n ti gbàgbé Àmọ̀tẹ́kùn láti last year. Àyàfi Ṣèyí Mákindé nìkan. Ọ̀rọ̀ èyí kì í sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú, ọ̀rọ̀ initiative, ìfẹ́ aráàlú kéèyàn fi sọ́kàn, ìfẹ́ aráàlú tó dìbò fún ni against ìmọ̀tara ẹni nìkan. Ìtì ń bẹ nínú ẹni lọ tí ipa níbà, ẹni akọ́nìkà tó gbìkà, ó ní díẹ̀ ìkà nínú tẹ́lẹ̀ ni. Àwọn tó kù ọ̀dá Ṣèyí Mákindé lóhùn because wọ́n mọ̀ wípé Fúlàní ajínigbé la fẹ́ fi fèsì dáńbòrò bá. A fẹ́ clear àwọn wèrè kúrò nínú igbó wa, àwọn àlè máa ń jèríkà ó ń gán ní tí wọ́n ti parí ètò wọn kalẹ̀ jẹ́jẹ́ láti gba ilé bàbá wa lọ́wọ́ wa. Àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin ò sì fẹ́ rí pípọ́n ojú Buhari. Káyọ̀dé Fáyẹmí fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì tí ò lè wọlé stéètì méjì péré ní 2023. Buhari ti fẹ́ lọ́kàn balẹ̀ páwọn ò ní pírẹsẹ̀ǹtì Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí flag bearer wọn ní 2023. Ikú ń dẹ́dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ ń dẹkú, ńlọrọ̀ Tinubu àti Buhari. Gbọ̀dá ti rójú ìjà nílẹ̀ṣà, bọ̀tì ọ̀fẹ́ kọ́ mọ́ tọwọ́ ìyá ẹ̀kú wá, tàbí ntọ́ wé làwé, a kì í pé ntọ́ ọlọ́ọ̀fẹ́ wé. Tinubu ń play along pẹ̀lú Buhari pé bọ́yá o lè ní change of mind. That is the reason why tí Babájídé Sanwó-Olú, Gbóyèga Oyètọ́lá àti Dàpọ̀ Abíọ́dún tí wọn ò ṣe fẹ́ ṣe tó lè mú Buhari bínú. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin sọ Buhari dọ́lọ́run because of their selfish interest. Okùnrin Rotimi Akeredolu nìkan tí ò ní godfather, but ó fẹ́ ṣẹlẹ̀ kejì. Ó wá wà ní ìkórìtà mẹ́ta, ọ̀tún ni kó ń ọ̀yà sí ní àbọ̀sì, Káyọ̀dé Fáyẹmí ni kó ń ọba lọ ní àbí Tinubu. Ó wá kù Ṣèyí Mákindé nìkan ṣoṣo ń gírò.
no godfather iṣẹ́ ìlú lọ́gbájúmọ́ ohun ò ti ẹ̀rọ ti second term rárá ó ti pass anti-grazing law ní ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ń gbé Fúlàní gidigidi sí bàtì inú lè máa gbé wúrẹ́ kọ́ máa fẹsẹ̀ halẹ̀ lásán ni kò ní bó olówó ẹ̀jẹ̀ ẹni ọlẹ́lẹ́dẹ̀ lọ́lẹ́dẹ̀ ẹni ọlẹ́dẹ̀ lọ́lẹ́lẹ́dẹ̀ bó ti wù kígi mú alágbàrógùn tó ẹni ó gbóko fún lọ̀gá rẹ̀ wọ́n múra láti migrate sí another state ìyẹn ló jẹ́ kí Ṣèyí Mákindé lọ bá Rótìmí Akérédolú ẹ̀gbọ́n mo máa flush àwọn pípò yìí kò ní Ọ̀yọ́ state ọ̀dọ̀ yín ni wọ́n darí sí o sẹ́ẹ̀sì mọ̀ wípé ọ̀rọ̀ ti fìjìláńtì mìíyẹ́ ti alà tí èrùn tán lẹ̀ tí wọ́n máa ń ti road block ní ìpínlẹ̀ Ondo lọ́dún tó kọjá ìyẹn ni Rótìmí Akérédolú fi sọ́pọ́ọ̀tì Ṣèyí Mákindé fúnlẹ̀ pé bọ́ bá ń gbọ́ gbégbégbé bí èèyàn bá dákẹ́ wọ́n gbé sẹ́yìn kò lè rẹ̀ bọ́ bá ń gbọ́ kọ́rọ̀ mo fi kọ́ ọ lọ́rùn kí wọ́n náà ó yá máa pé bọ́rọ̀ mọ́ bọ́ kalẹ̀ bí Ṣèyí Mákindé bá lé wọn tóun náà lé wọn bí ó bá wù wọ́n kí wọ́n mórílé àwọn méjèèjì lọ́wọ́ mẹ́rin ẹ̀ pé àwọn máa lọ́ọ̀nì Àmọ̀tẹ́kùn dandan ìyẹn ló mú Káyọ̀dé Fáyẹmí pé Gbóyèga Oyètọ́lá Dàpọ̀ Abíọ́dún àti Babájídé Sanwó-Olú pèsè mọ̀ wípé wọ́n ti ń pírẹ́sì Ṣèyí Mákindé tẹ́lẹ̀ tóun àti Rótìmí Akérédolú bá fi dá kínní ìṣe àwọn èèyàn máa fòkò pàdé wa ní o ìdí nìyẹn tí wọ́n fi join kì í ṣe pé ó dùn mọ́ wọn nínú wọ́n join Àmọ̀tẹ́kùn tán wọ́n politicize Àmọ̀tẹ́kùn wa wọ́n hijack the real concept kúrò lọ́wọ́ Ṣèyí Mákindé pẹ̀lú Rótìmí Akérédolú that is just OPC fìjìláńtì àwọn ọdẹ atamátàsé Àgbẹ̀kọ̀yà kọ́ jẹ́ indigenous security outfit ọlọ́pàá àti civil defence tó ń bẹ níbẹ̀ ni wọ́n fi dojú gbogbo rẹ̀ rú àwọn wọ̀nyẹn làwọn ò lè bá OPC tàbí fìjìláńtì kankan ṣe torí pé wọn ò ní militia training bíi tiwọn àyàfi tí wọn ò bá ní máa gbébọn dání àwọn Káyọ̀dé Fáyẹmí ló gbé Àmọ̀tẹ́kùn lé federal government lọ́wọ́ and that is the reason why tí Sanwó-Olú ò fi wá tí Dàpọ̀ Abíọ́dún ò fi wá tí Gbóyèga Oyètọ́lá ò fi yọjú no excuse wọn ò máa mọ̀ wá ní o bí wọ́n bá sọ wípé nǹkan kan ló dá wọn dúró bàbá ńlá àárọ̀ ni bí nǹkan bá dá wọn dúró wáì tí wọ́n rán dẹ́pútì wọn wá Káyọ̀dé Fáyẹmí tó sì lọ náà ìṣepọ̀ wù láti lọ ó ní lọ́kàn wípé àwọn Ṣèyí Mákindé lè fẹ́ sọ̀rọ̀ kọjá ibi tí àwọn jọ fi ọ̀rọ̀ sí that is the reason why tó fẹ́ lọ òun náà ìbá ti yọjú o ọ̀dà ńgbà tẹ́ pé nǹkan ní Western Nigeria Security Network ẹ̀kọ́ ọlọ́pàá àti civil defence sínú wọn Fúlàní ń bẹ níbẹ̀ Haúsá pọ̀ níbẹ̀ sọlọ́pàá ni yóò bá wọlé Fúlàní tí ń fi ẹran jẹko àbí civil defence ni yóò bá wọlé Fúlàní ajínigbé sọlọ́pàá Nàìjíríà tí ò tó nǹkan ni yóò bá wa dáhùn àjèjì tí ṣẹ̀ṣẹ̀ ń wọ̀lú padà àwọn tẹ́rọ́rìstì tí Fúlàní import látòkè ọya láti wá gba ilé bàbá wa lọ́wọ́ wa ẹ̀sìn tó ní adákẹ́ ká torí pé wọ́n ní ká mẹ́ sọ̀rọ̀ kéwúrẹ́ ò sì máa dọ́sù jẹ lọ́wọ́ ẹni rántí má pé gbogbo ara ajá kọ́ ló lè gbarú ẹ̀ kéegun ọ̀wọ́lé kájọ́ mọ́go bẹ́ẹ̀ bá ń tanra yín lóko kò lè ṣeé ṣe o ìdí táwọn gómìnà wa fi fẹ́ẹ̀lì lórí Àmọ̀tẹ́kùn nìyẹn because Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti sọ fúnra ẹ̀ lọ́dún 1970 ó ní a state police is crucial police is a residual subject because the immediate problem of maintaining law and order can only be properly and more efficiently tackled by the state government. Àwọn Amẹ́ríkà tẹ́ ìfojoojúmọ́ kọ́pì gan. Wọ́n ní state police, wọ́n ní community police. Gbogbo ìpínlẹ̀ l'Amẹ́ríkà ló ní military tiwọn. Wọ́n ní state defence force, ìyẹn SDF. Ní kántì kọ̀ọ̀kan wọ́n ní sheriff. New York Police Department, NYPD, ìyẹn ní New York City, LAPD. Ìyẹn Los Angeles Police Department ní Los Angeles àti bàbá ẹ̀ lọ kó tó kan chairman FBI Federal Bureau of Investigation indigenous security outfit ló yẹ kó jẹ́ 100%. Kò yẹ kó sí civil defence nínú wọn, kò yẹ kó sí ọlọ́pàá níbẹ̀, kò yẹ kó sí sọ́jà láàrin wọn. Àwọn èèyàn tó jáde láti inú ìlú kan àwọn ló lè dáàbò bo ara wọn
àwọn èèyàn tó wá láti the same local government àwọn ló lè máa kọ̀rọ̀ kọ́ńdù ìlú àtàgbègbè tó yé wọn ká àwọn tẹ́ ẹ jọ jẹ́ ẹ̀jẹ̀ kan tẹ́ ẹ sì jọ jẹ́ èdè kan ṣoṣo. Nobody can determine our security for us. We must do it by ourselves. ẹkún ló kúkú bẹ́kun bí ò nídìí obìnrin kì í jẹ́kún mọ́lú bí ò sí tó ṣe ẹ̀ṣẹ́ kì í dédé ṣe lásán òkété tó bá jẹ̀dí ọ̀sán yóò fẹ̀yìn gbákú mọ́ ìyàwó tó fìdòwú ṣàkọ́bí yóò ṣàlàyé ibi tó bíbejì sí dandan jẹ́jẹ́ la kúkú jókòó wa kalẹ̀ a kì í tọ̀yàn béèyàn bá tọ́ wa àlàáfíà ń bẹ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá pátá pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ la fi ń gbé àgbé nínú ìbẹ̀rù bọ́jọ́ kò sí ti jẹ́ inú fún àyàfu pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ làwọn ẹ̀yà tó kù fi ń gbé láàrin wa àgbà ìrẹ́pọ̀ láàyè tẹ̀rín tọ̀yàyà la fi ń gbé ìgbà tó wò wá àsìkò tá a fẹ́ ńláńtì ibìkan débìkan ìpínlẹ̀ kan sí kejì ìlú kan sí kejì nínú ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó jẹ́ ti South West kódà àwọn èèyàn kan fẹ́ràn àti máa fòrò rìn wọ́n ní kò ní sí ó dọ̀bù gẹ́gẹ́ lójú òpópónà áfírì yàtọ̀ sí ìdígunjalè kọ̀ọ̀kan tí máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan Buhari lọ́gbàjọba ní ìtọ́rù papọ̀ fulanization àti ethnic cleansing ló fi so lórí àjẹ́ndà ọmọwé pò ń wọ́n wọlé ní 2015 ó kó àwọn ọmọ ogun jọ láti orílẹ̀-èdè míì láti wá dà lóró ni wọn ò bá gbéjọba fún òun ó wá wọlé tán ni ò bá dá sí wọn mọ́ ebi dé làwọn èèyàn bá fọ́n sí gbòòrò wọ́n ń jalè lójú táyé wọ́n ń dànà lójú táyé láti wá nǹkan tí wọ́n jẹ sọ́wọ́ tó bá dilẹ̀ lè sún wáṣẹ́ fún ebi ò sì mọ̀ pó kan ò sí ń lé bójúmọ́ bá ti mọ ebi a máa pa ni lẹ́yìn tí wọ́n wá tí wọ́n jẹ tán ìlọ́ba mọ̀ kókó de bísínẹ́sì o wọ́n ń jí ni pé wọ́n ń gba ránsọ́ọ̀mù wọ́n ń fipá báwọn obìnrin wá lò pọ̀ wọ́n ń dúnkòokò mọ́ni bẹ́ẹ̀ làwọn kan fi ẹran jẹ oko wa gbogbo ẹ̀ lórí Fúlàní lọ́dálé Fúlàní darandaran ń bá àwọn àgbẹ̀ jà wọ́n ń pa wọn sórí oko wọn wọ́n ń rèpù ọmọ rèpù ìyàwó wọn ìjínigbé ọ̀hún wá kọ sísọ lọ́dún 2019 tó rí kọjá ìyẹn lọ́jà bẹ̀rẹ̀ ètò ààbò ara wa bẹ́ẹ̀ la ṣe kìlọ̀kìlọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ ìjàngbọ̀n tiwa Buhari àtijọba rẹ̀ ò ní kápẹ́ torí pé àwọn ọlọ́pàá ti fún èlé wa wọn kì í já ọ̀rọ̀ wa kúnra especially ọ̀rọ̀ àwọn Fúlàní wọn ò ní gba statement kalẹ̀ pé Fúlàní pààyàn tàbí fẹ́ràn jẹ oko wọn ò ní dá sí i kódà wọ́n tún lè mú wọ́tọ̀ wá fẹjọ́ sùn tì mọ́lé tàbí kí wọ́n parọ́ mọ́ ṣé bá ṣe wá máa lólé ayé lọ nìyẹn tí wọ́n ò fi pa wá tán kọ̀ọ̀kan dáàrin takútú adìẹ̀gán gbọ́jọ kọ́ ẹ̀ ó kò sí àbí wọ́n dẹ̀rù jẹ̀jẹ̀ sí gbogbo wa lọ́rùn orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń jìnnà gbé gbogbo ojú òpópónà wa ló dágẹ́jọ ìbẹ̀rù àárín Ìbàdàn sífẹ̀ nínú ìbẹ̀rù bójó Ọ̀yọ́ sí Ìbàdàn Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin Àkúrẹ́ sí Iléṣà Ìwárajá sí Èkìtì Èkìtì sí Àkúrẹ́ Ṣàgámù sí Ọ̀rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìlú tí wọ́n ti gbé wa láì kìí ṣe ilé àjèjì wọ́n dé amọ́lé àráàyè jáde wọ́n kọ́kọ́ jí bàbá Olúfàlà ìdí wọ́n gba ránsọ́ọ̀mù lẹ́yìn tí wọ́n ti fi ẹran jẹku bàbá tí àwé nǹkan kan wọ́n pa síkírọ́rìtì bàbá wọ́n yọ ọkàn ẹ̀ wọ́n gbégbọn rẹ̀ lọ Yorùbá dákẹ́ fẹ́mú àwọn àgbààgbà Yorùbá ò dópégé àwọn gómìnà ilẹ̀ Yorùbá ò wé nǹkan kan àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọn ò rí nǹkan kan ṣe sí ìdọ̀lá wọn kidnap Dr. Túndé Àmísàtì orí lọ́wọ́ lẹ́yìn rẹ̀ wọ́n jí lọ́ọ̀yà Musbau Adétúnbí gbé lágbègbè Ìwárajá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n jí ọ̀nàrẹ́bù kan gbé ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́sí wọ́n jí Prọfẹsọ Adéyínká Adégbèyìn gbé Prọfẹsọ láti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì wọ́n gbé láàrin àṣejìrẹ́sẹ̀kẹrẹ bẹ́ẹ̀ ni wọ́n kidnap Adédayọ̀ Adéwọlé ọmọ mínísítà ètò ìlera tẹ́lẹ̀ rí ìyẹn Prọfẹsọ Isaac Adéwọlé àti ọ̀pọ̀lọpọ̀ tá a mọ ibi tí wọ́n kú tí wọ́n rà sí gbogbo wọn lọ́kọ̀ fáàmù ẹ̀ pé Fúlàní làwọn tó jẹ́ àwọn gbé yàtọ̀ sí Bọ́lá Ahmed Tinubu nìkan tó ní níbo la ti rí màlúù wọn where are the cows lẹ́yìn tí wọ́n pa sista Fúnkẹ́ Ọlákùnrin ọmọ pa Rúbẹ́nì Fásọ̀rántì olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re
wọ́n fi ẹ̀gbin ọ̀hún lọ̀ wá débi pé wọ́n ń wọ pálásì wọ́n ń jẹ ọba gbé lára wọn lọ́ba Abíọ́dún Sakios Oyèwòmí lára àgúnṣe ọ̀fìyàn sàn níjọba ìbílẹ̀ Ìrèlè ìpínlẹ̀ Ondo èkejì lọ́ba Joel Dáúdù the oníyànì of ìyànì àkókò 15 million naira ni wọ́n gbà kí wọ́n tó fi bàbá kalẹ̀ ṣé ẹ gbàgbé wípé wọ́n jí adelé ọba àkùngbà àkókò gbé Princess Tóyìn Ọmọ́sọ̀wọ́n wọ́n jí oníbà of Ibaland gbé 15.1 million naira ni wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ gba 12 million naira kan lẹ́yìn ẹ̀ ni wọ́n béèrè fún another 3.1 million naira ntóbi Àmọ̀tẹ́kùn àti ìdí tá a fi ní ìdí Àmọ̀tẹ́kùn nìyẹn pé kólógì ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ ó yẹ kí baálé ilé ọ̀tá jí dandan àwọn sì tún wá gbé Àmọ̀tẹ́kùn tí wọ́n kalẹ̀ wọ́n kó Nigeria Police àti Civil Defence dà sínú rẹ̀ àti ṣe àṣeyọrí rẹ̀ wá dà o àwọn ará Òkè Ọya tó ń nàgà wọ́n fẹ́ mọ ta kó sínú Àmọ̀tẹ́kùn wọ́n tó ní káfò kánìṣó lórí Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ àwọn ní sàríà pólíìsì ìjọba àpapọ̀ ògbéná àwọn gómìnà Yorùbá òbí wọn léèrè àwọn ọmọ Yorùbá gan adákẹ́fẹ́ mú àìmẹ́ wọ́n ní isbat wọ́n ní láfíà dólè wọ́n ní patrol tí ń kiri iléèwé gómìnà Kánò ṣòfin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pọ́kùnrin àti obìnrin ò gbọ́dọ̀ wọ márùn àpapọ̀ mọ́ ìjẹ́ Yorùbá kó èrè rẹ̀ isbat láfíà dólè àǹkó OPC tàbí Yorùbá mélòó ni wọ́n kó sínú rẹ̀ ǹjẹ́ wọ́n gbàṣẹ lọ́wọ́ ìjọba àpapọ̀ ǹjẹ́ àwọn aṣòfin fọwọ́ sí OPC àti fìjìláńtì wọ́n wá di aṣọ́gbó nínú Àmọ̀tẹ́kùn tiwa bí wọ́n bá gbébọn lọ ọlọ́pàá ó mú wọn bẹ́ẹ̀ Yorùbá ti ń rọ ìbọn kí Fúlàní ó tó rí ìbọn sójú rárá ní September 1, 2019 tí IG wá fún security summit nìbàdàn mo gbọ́ pé ó yẹ kí OPC àti Miyetti Àlàó máa ṣe security papọ̀ mo ní ṣé OPC ń ṣe security ní Kánò àti ní Kaduna ni kí lọ́kàn Miyetti Àlàó lórí ètò ààbò ilẹ̀ Yorùbá àti ṣèpínta ajátó ikan lè mọ́mọ́ kí lọ́kàn Joseph níbi ẹ̀kọ́ṣẹ́ ifá o lè lò ń ọ̀bọ̀ tó lẹ̀kùn ilé rẹ̀ ṣe o sì tún fẹyín bí dèdèrìn àgbà àwọn kọ̀mándà ìṣèfù tiwa ò dún péké n ò wí nǹkan kan lórí rẹ̀ ẹ̀rẹ́ wẹ̀sìwẹ̀sì ni wọ́n ń rí bí dèdèrìn àgbà bí ẹni tí olóde yọ lẹ́nu ńgbà ọlọ́pàá méjì péré bá ń bẹ ní police post odidi community tó ní more than 10,000 people ilẹ̀ Yorùbá ní 140 local government more than 2,500 urbans that means more than 2,500 communities ọlọ́pàá mélòó ní bẹ ní Nàìjíríà oje tó lè wọ kọ̀rọ̀kọ́ndù gbogbo ìlú kọ̀ọ̀kan pátá kí ni Fúlàní fẹ́ ṣe nínú Àmọ̀tẹ́kùn ṣe bí onílé ní dáàbò bo àlejò báwo la ṣe fẹ́ kéde ìrẹ́pọ̀ o àgbẹ̀gẹ́ kí n tó sáré bẹ̀rẹ̀ wípé òfin èwo ló gbé e kalẹ̀ Kùránì ni àbí Bíbélì Tọ́rà ni àbófin ṣàríà tó fọwọ́ sí kéèyàn jẹ́ àlejò kó sì máa fi onílé tó gbà á sílé lápé kó máa fi ẹran jẹ oko onílé ẹ̀ èmi mo nílẹ̀ mi èmi ni mo dáko gbin irúgbìn sórí ẹ̀ bó lẹ́nìkan ṣe màmá fi ẹran jẹ oko tí mo dá tí yóò máa wá pàrọwà pé kí n gbà láfíà láàyè nígbà tí ẹ̀yà kan hùwà tó lè pa ẹ̀yà kejì lára tí hùwà tó lè domi àláfíà ìlóró ìyẹn tó lè dojú ọrọ̀ ajé àwọn tó gbà á sì bí ẹran àwọn sì bólẹ̀ is there any harmony in that àlejò tá a fìwé pè tọ́gbà ẹ̀kúnlé wọlé tí ń kó ìnira bá onílé àwọn òpònú èèyàn kan ní ìṣe tó fi jẹ́ pé Yorùbá fèsì ẹ̀yà kan ṣoṣo mo ní nígbà tọ́jú àwọn ni wọ́n ń kó ìnira bá wa ní as far as I'm concerned tó bá jẹ́ wípé ọlọ́pàá àti Civil Defence ni yọ kọ̀ǹtró Àmọ̀tẹ́kùn bá ti ń rí yìí o tí ọlọ́pàá sì lóun wọn máa mú èyí tó bá gbébọn dání nínú fìjìláńtì OPC àti bàbá ẹ̀ lọ àjẹ́ pé ẹsẹ̀ àárọ̀ la wà àní nǹkan kan mo fọlọ́ ń búra ẹni ọba gbọ́kànlé Àmọ̀tẹ́kùn èyí òfò lọ́gbọ́kànlé kámẹ́ ìtí ìbẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ọ̀dà àjọ èyí tí wọ́n lọ́ǹtì yìí lọ o irú Àmọ̀tẹ́kùn tí àwa ń pòǹgbẹ́ fún gan ni Àmọ̀tẹ́kùn tó wá láti ìlú àti local government kọ̀ọ̀kan àwọn ọdẹ atamátàsí tó gbówó OPC tó kúnjú òṣùwọ̀n Àgbẹ̀kọ̀yà fìjìláńtì àti àwọn ẹgbẹ́ akọ̀yà pẹ̀lú ẹgbẹ́ ajìjàǹgbara ilẹ̀ Yorùbá lásán irú Àmọ̀tẹ́kùn tó lè fi wá lọ́kàn balẹ̀ nu kì í sì yí ta máa fi Bíbélì àti Kùránì búra fún àwọn tá a fògùn fẹ́ dun àrá búra fún
tá a fọ omi ìbọn fún mu ní. bàbá ilé búra fún civil defence àti ọlọ́pàá pé kí wọ́n mẹ́bàá gbàbọ̀dé pé kí oògùn ọ̀pá èyí tó bá gbàbọ̀dé láàrin wọn. qualification kọ́ ni ká fi recruit àmọ̀tẹ́kùn bí wọ́n bá ṣe lágbára sí ní ogun tí ń fẹ́ sí Yorùbá ọkọjá àmọ̀tẹ́kùn irú èyí tí wọ́n gbé kalẹ̀ yìí o. Fúlàní ń kó AK-47 kiri àtẹ̀yí tí ń daran àtẹ̀yí tí ọ̀dà màlúù wọ́n ń gbé kọ́rùn confidently. Ìjọba àpapọ̀ ó sì pé kí wọ́n disarm wọn. Buhari tún sí bọ́dà kalẹ̀ without visa ṣé wọ́n ti sí ti south náà kalẹ̀ ṣèbí bí January yìí ni wọ́n ní wọ́n máa sí tẹ́lẹ̀. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá dákẹ́ náà ni ọ̀rọ̀ Yorùbá ò ká wọn lára kọ́bọ̀. Ipò òṣèlú tí wọ́n tún fẹ́ dìbò wájú ni wọ́n ń rò lọ́kàn. Gbogbo atrocity tẹ́mẹ̀yẹ́ tí aláti kọ̀mẹ́ẹ̀tì sẹ́yìn ò lè dé kóòtù kan ní Nàìjíríà lónìí tó ń tra ẹ̀mẹ̀yẹ́ tí ala. That is what we call collusion between security and bandits. Àwọn méjèèjì ń ṣiṣẹ́ wọnú ara wọn ni. Lóòótọ́ ni mo wí fún ọ pé agenda ni Fúlàní ń pursue and that is what we call Fulanization agenda. Bọ́ bá wù ọ́ kó gbà mí gbọ́ bọ́ bá wù ọ́ ìyìn ni ọmọ abókiri. Wọ́n fẹ́ dominate wa wọ́n sì fẹ́ take over ilẹ̀ wa because bọ́ bá ronú rẹ̀ jinlẹ̀jinlẹ̀ tó wádìí rẹ̀ dáadáa ó rí pé Fúlàní ò ní country. There is no Fulani's country. Ọkàn lè máa gbọ́ Fúlàní Gambia Fúlàní Guinea Fúlàní Ghana Fúlàní Cameroon Fúlàní Kenya Fúlàní Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Buhari sì ti promise wọn pé lójú ẹ̀mí òun ó gba Nàìjíríà fún wọn tó máa jẹ́ Fulani's country. Ní ni ọmọ rí àwàdà ni ó mú gbogbo ẹ̀ máa jẹ máa mú àwòrán ń bẹ nínú àká àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ ni mo ṣe ní kí Yorùbá ó lajú méjèèjì kalẹ̀ ká má sàsùn péye o. Irú àmọ̀tẹ́kùn èyí tí wọ́n gbé kalẹ̀ yìí nǹkan ló lè fi ọkàn wa balẹ̀ òun sì kọ́ ló lè fún wa nísinmi. Ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni o. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Gómìnà tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Gómìnà ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate
ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kọ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kọ̀ sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. ẹ bá wà l'Amẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà bó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. NDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ká sọ̀sọ̀ wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Àwíkòǹkò Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ní
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Àwíkòǹkò Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. n ó kéde ọ̀rọ̀ mi bákan ẹ mọ̀ mi mo tún lè fayọ nígbàkúgbà ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò.